Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ kú dédé àsìkò tí oníkálukú wá ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo fọ́nrán yìí láti ọ̀dọ̀ bàbá wa Primate Samson Ọjọ́àwò láti ìlú Ṣakí. A kí gbogbo ilé pé a kú ọdún, pé ọ̀pọ̀ ọdún náà la ṣe ní ààyè wa agbára Elédùmarè. Gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tí oníkálukú wá ń béèrè, pàápàá jùlọ àwa ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá, àwọn ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn tí a jẹ́ ọmọ ẹgbẹ́ bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà, a kí wa pé a kú ọdún. Ọ̀dọ̀ bàbá náà láti wà báyìí ní àárọ̀ yìí tí bàbá náà sì fẹ́ wúre fún wa fún ti ọdún tuntun èyí tí a wọnú rẹ̀ ní ọjọ́ tòní, pàápàá jùlọ fún ọ̀rọ̀ ìyànmọ̀jú fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire. Ẹ jẹ́ kí a gbọ́rọ̀ láti ọ̀dọ̀ bàbá. Bàbá, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Ẹ ǹlẹ́ o, a kú ọdún o, ẹ̀mí wa ó sọ̀pọ̀ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Olúwa dá wa sí di ọjọ́ òní. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún oore ọ̀fẹ́ tí a rí gbà tí a fi jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tá a sì tún wà lórí ilẹ̀ alààyè. A dúpẹ́ Ọlọ́run nínú àánú rẹ̀ yóò wà pẹ̀lú wa. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá, pàápàá jùlọ mo tiẹ̀ kí gbogbo Nàìjíríà. Pàtàkì jùlọ mo wá kí àwa ọmọ Yorùbá wípé a kú ọdún. Ọdún tí a bẹ̀rẹ̀ lónìí ní agbára Ọlọ́run yóò sìn wá fún owó, yóò sìn wá fún ọmọ, yóò sìn wá fún àlàáfíà. Gbogbo ogun ń bọ̀ nílẹ̀ ń bọ̀ lókè nínú ọdún yìí lórúkọ Jésù, Olúwa ó fòpin sí. Àwọn bàbá wa ṣàlàyé pé èèyàn tó bẹ̀rẹ̀ tí ń wò dí èèyàn, bẹ́ẹ̀ náà lèèyàn sì ń tán wo tiẹ̀ lẹ́yìn. Bíbélì sọ fún mi wípé ohunkóhun tó bá fẹ́ kéèyàn ó ṣe sí ọ, bẹ́ẹ̀ náà ni kí wọ́n ní ó ṣe sí ènìyàn gẹ́gẹ́. Àti pé pàápàá jùlọ ó ní ká mọ̀ jẹ́ kí iná ọwọ́ dùn sí ìṣe búburú àwọn ènìyàn búburú. Nítorí ìdí èyí à ń gbàdúrà ní orí ilẹ̀ wa, gbogbo àwọn àmì búburú yìí kọ́lọ́run ọjọ́ nínú àánú rẹ̀ kó bá wa mú kúrò. Gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bà tèèyàn jẹ́, bófò bẹ́sẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ayé tiẹ̀ ní ó bàjẹ́. Gbogbo ẹnikẹ́ni tí bá sì ti ń bàjẹ́ fún kò yẹ kí inú àwọn ènìyàn Ọlọ́run ọdún sí. Nítorí ìdí náà mo ń fi àkókò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá nílé lóko wípé ẹ jẹ́ ká gbàdúrà ní ọdún yìí. Gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí kìí ṣe pé Ọlọ́run ló mú wá. Èrò burúkú wa, ìṣe burúkú wa tá à ń ṣe, òun ló fà á tí Ọlọ́run fi ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹni tí ń pààyàn ń bẹnu ewu, ẹni wọ́n ń pa òun náà ń bẹnu ewu. Mo ń sọ nígbà gbogbo pé èmi ò mọ̀dí wo lèèyàn fi ń rẹ́rìn-ín, kí ni ń pa ènìyàn lẹ́rìn-ín nínú ayé. Nígbà kan rí ó ti ẹ̀sán díẹ̀, ṣùgbọ́n nísìnyí kò sí ayọ̀ kankan fún ènìyàn nítorí pé a ti rí i pé à ń sọmọ tí lè lọ díẹ̀díẹ̀. Mo bẹ̀ wá gbogbo àwọn ọmọ Yorùbá tí ẹ̀ ń gbọ́ ohùn mi ní àkókò yìí, mo fi ìyọ́nú Ọlọ́run alààyè bẹ̀ yín. Ẹ jẹ́ ká yí padà sí Ọlọ́run, ẹ jẹ́ ká kọjú dá Ọlọ́run, ẹ jẹ́ ká sin Ọlọ́run. Kò sẹ́ni tó lè gbà wá kalẹ̀ tó ju Ọlọ́run lọ. Ẹni tí ó fojú sí pé lè gbà ọ́ kalẹ̀ kò lè gbà ọ́ kalẹ̀, òun ní ò tí ì gbára rẹ̀ ná. Ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run nìkan ṣoṣo, òun nìkan náà ní ń bẹ. Ẹ dákun mo bẹ̀ wá, ẹ dákun mo bẹ̀ wá. Ẹ jẹ́ ká mú iná burúkú kúrò lójú ọ̀nà wa. Gbogbo iná burúkú, èrò burúkú, ẹ jẹ́ á mú kúrò. Eléyìí lọ́dà, eléyìí ni ọ̀dà, ẹ jẹ́ á mú kúrò. Tí ẹ bá jẹ́ pé a bá mọ Ọlọ́run tá à ń sìn, tá a sì kọjú dá Ọlọ́run tá à ń sìn, mo sọ fún yín wípé àní jẹ ìyàkíyà kan. Ẹ wo oríṣiríṣi ohun tó ń dé bá wa báyìí. Ní ọdún tí a bọ́ sí tàn yìí, Olúwa sọ fún mi wípé wàhálà wà. Wàhálà tí ó sì wà náà ni àwọn àgbẹ̀ àti àwọn olówó wípé wọ́n ò sọ́ọ̀tì, pé àwọn àgbẹ̀ ò sọ́ọ̀tì, olówó ò sọ́ọ̀tì ní ọdún yìí. Ṣé Ọlọ́run ló wù bẹ́ẹ̀? Bí wàá wa àti ṣe wa náà lọ́lọ́run fẹ́ fi dáṣẹ́ díà fún wa. So nígbà tí Olúwa sì ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ni ó di bùsú, pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ni ó di bùsú, òjò tí ọmọ ọrọ̀ fún wa òjò bùsú ni nítorí iṣẹ́ ibi tá à ń ṣe, nítorí èrò burúkú tí à ń rò. Mo bẹ̀ wá gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú.
ká sì gbàdúrà dáadáa èyí táwa yé ọ̀dà nígbọ̀ lókè nígbọ̀ nílẹ̀ òun ni ó mú ká mọ dúdú èèyàn bí arúgbó abẹ́rẹ́ ká mọ sá ènìyàn gẹ́gẹ́ bí kéèyàn mọ sá eegun màálù nǹkan tó burú jù pátápátá ni àwọn tí ń ṣèyí náà gan àwọn ní ń bẹ nínú wàhálà wọn ò lè rúlà ẹni tí wọ́n ń sá kò rúlà àwọn ní ò ní rúlà nítorí ìdí yìí mo bẹ̀ wá gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko ẹ jẹ́ ká gbìyànjú ká gbàdúrà mo gbàdúrà fún yín ní agbára Ọlọ́run ogun èṣù ní borí yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ sì pẹ̀lẹ́ ohun tó mọ́ bà mí nínú jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá ni pé a ti kún fún ète ọ̀pọ̀ jù ọgbọ́n ète gbogbo ọjọ́ ayé ète yìí náà ni ète ni àdìgbọ̀n sáá ọmọ Yorùbá àdìgbọ̀n sáá tá a bá dáwọ́lé nǹkan dáadáa nígbà tí ọ̀bẹ takoko díẹ̀ àfi ká bàá jẹ́ kò sì sóhun tá à ń fi ń bàá jẹ́ tó ju owó lọ owó yìí sì ní ìyá àmúwá adélé ayé la bá a sì fi ilẹ̀ ń bẹ̀ kí ló dé tó àwa àlàáfíà tó fi jẹ́ pé owó nìkan ṣoṣo là ń wá àwọn èèyàn rò nínú ọkàn wọn pé tàbá ló wà lálàáfíà irọ́ pátápátá irọ́ tó jìnà sóòótọ́ ni ọ̀tọ̀ lórúkọ ènìyàn ọ̀tọ̀ lórúkọ owó ọ̀tọ̀ lórúkọ ọba ọ̀tọ̀ lórúkọ ògùn ọ̀tọ̀ lórúkọ ìmọ̀ ó kọ̀ kí wọn papọ̀ mọ́kẹ́ kí ló dé tó á fẹ́ àjẹ́ pé owó náà lápò gbogbo ẹ̀ tì lọ́rùn ẹ jẹ́ ká yí padà ní ọdún yìí mo pàrọwà mo sì bẹ̀bẹ̀ fún ọmọ Yorùbá pé ẹ dákun ẹ jẹ́ ká pàrọ̀ ẹ jẹ́ ká bá ara wa sọ̀rọ̀ ká bẹ Ọlọ́run wa gbogbo àwọn ẹ̀mí burúkú yìí kọ́lọ́run bá wa lé kúrò mo gbàdúrà lágbára Ọlọ́run yóò dára fún yín o àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ ọmọ Yorùbá ẹ yí padà kúrò nínú ìyapa o ẹ̀mí ìyapa òun pààyàn ni àwọn bàbá wa sọ pé bí ìyapa ọba sí ń kú òsí bí ìyapa ò sí ń kú òsí ìyapa ní ń fa ń kú wa o mo sì ń sọ nígbà gbogbo àwọn nǹkan kan wà tó burú jù lọ òun ni irọ́ pípa irú ìdáríjì yẹn nínú gbogbo ohun tí ń bẹ láyé kò sí ohun téèyàn ṣẹ̀ tí ò ní dáríjì yẹn ṣùgbọ́n bọ́ bá ṣe irọ́ ò ní dáríjì yẹn bọ́ bá parọ́ irọ́ pọ̀ di irọ́ ni Nàìjíríà ń pa láyé ń pa ní ìláyé fi ń kú yìí Olúwa wà pẹ̀lú yín agbára Ọlọ́run ìpàdé wa yóò jẹ́ ayọ̀ àánú Ọlọ́run yóò sì mọ bá ògo wa gbé mo kí yín o àtẹlérí àtẹlẹ́mù mo súre fún yín láṣẹ Jésù Olúwa wa. ẹ ṣeun bá mi a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àwọn ìmọ̀ràn tí ẹ gba gbogbo ọmọ kóòtù òjíire pàápàá jùlọ ẹgbẹ́ Ìfẹ́lódùn tí ó jẹ́ ẹgbẹ́ bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà owó bàbá Dámi àwọn náà wà pẹ̀lú wa ní orí amóhùnmáwòrán yìí tó bá mi a fẹ́ kí ẹ bá wa bá bàbá wa náà sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé oríṣiríṣi ìmọ̀ràn náà ló ń wáyé lórí ìrìn àjò bàbá wa Sunday Mọ́jàsọ́lá tí wọn ò sì mọ kòtò tí wọ́n dà ọ́ lásì ní irú ìrìn àjò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ìmọ̀ràn náà ló ń wáyé àwa fẹ́ kẹ́yìn náà tó bá wa fún bàbá wa yìí ní ìmọ̀ràn láti lè jẹ́ kí wọ́n lè mọ bí wọ́n sì tún gbé ìgbésẹ̀ ìrìn àjò lórí àwọn Fúlàní wọ̀nyí. Ọlọ́run ní gbanikalẹ̀ láti ìgbà tí ìwà ti ṣẹ̀ àwọn àgbàlagbà ní olóòótọ́ ìlú ní kàálù ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ tán téèyàn sí tẹ́sù bá ìgbúrò rẹ̀ ìpinnu rẹ̀ ní pé kó bá tiẹ̀ jẹ́ tẹ́sù bá fi lè gbọ́ láti lè tẹ́ pé lágbájá ló lóun ọmọ tó nǹkan sí iná Sátánì ò ní dàn sí ṣùgbọ́n tó wọ́n mọ̀ gbàdúrà ohun tí náà mi dàn sí Sunday sí ojú wípé ọmọ pé Ọlọ́run ń bẹ ọmọ pé Ọlọ́run ń bẹ àwọn kan ń bẹ wọ́n gbójúlé agbára wọn agbára ni wọ́n mọ̀ táká àtọgbọ́n ọ̀nà wọn Sunday ò rí táká ọgbọ́n ọ̀nà rẹ̀ kò sì táká agbára rẹ̀ ṣùgbọ́n mo ń sọ fún wípé ojú kan ṣoṣo làdá ní tó bá di méjì ń dání èmi yìí bí mo ti ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò gbàgbé rẹ̀ nígbà kan àti ìgbà kan mo sì ń gbàdúrà lórí ẹ̀ báwo lèyìn ó ti ṣe rìn láwùjọ ènìyàn burúkú téèyàn ó fi rù ú là bí ó bá ṣe pé kọ́lọ́run ọ̀rìn lúwa rẹ̀ lọ́wọ́ ìwọ̀n tí àwa náà mọ kọ́tọ́kọ́tọ́ níbi tí à ń ṣe àmọ́ eréṣiríṣi nǹkan tí à ń gbọ́ àmọ́ irú àmì tí wọ́n ń gbé wá ṣùgbọ́n Bíbélì sọ fún mi wípé ìpín àwọn ènìyàn búburú yóò bà lé àwọn olódodo ó
ó ní ká sì sọ fún olódodo pé yóò dára fún un ṣùgbọ́n ibi ni yóò pa ènìyàn búburú. Mo ń gbà ọ́ nímọ̀ràn pé fọkàn rẹ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run gẹ́gẹ́ ní kó kọjú dá. Bí ọ̀hún ti ń ṣe báyìí làwọn apá kan mọ̀ pé agbérèrè àpọ̀ ṣẹṣẹrẹ ló ń gbá kí ọkọ̀ mọ́bí tí ń lọ ní ẹ̀já wọn náà ló sì ń gbà. Èyí ò gbọdọ̀ jẹ́ ìdọ̀nà fún ni. Ẹni tí ó dé lónìí tí ọmọ tá a bí lónìí níbi torí wa ló wá, kí la fi ṣe fún? Ibi la fi ṣe fún nígbà tí Kristi láyé, níbi torí wa ló wáyé, ṣùgbọ́n ibi la fi ṣe fún. Nígbà tá a ti wá lè fi ibi ṣe fún Kristi, mélòó àti jẹ àti mu àti ní àti lò kò ní lè mọ́ wa. Ní ọdún yìí lágbára Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ wa pátápátá, ogun ìdààmú wàhálà kò ní jẹ́ pín yín. Ohun tá a rò tí bá ohun tá a rò jẹ́ òní wọnú rẹ̀ yín. Ní agbára Olódùmarè, gbogbo ẹ̀yin ọmọ wa níbi gbogbo tí ẹ wà nílé lóko, ní agbára Ọlọ́run tìkálára rẹ̀ yóò bùkún yín. Ọba ńlá ọ̀rọ̀ yóò bùkún sórí yín. Ìbùkún Ọlọ́run alààyè yóò mọ bá yín gbé. Mo tún gbàdúrà nígbà kẹsí gbogbo àwọn ẹ̀mí kẹ̀mí tí mo wọnú èèyàn tí mo pé kó bàjẹ́ fẹ́nìkan, bí ọba ti rí kórí ẹjọ́ bàjẹ́ fún ẹjọ́ burú fún, dákun àwọn ẹ̀mí òkùnkùn ní Olúwa lé wọn jáde. Jésù ọmọ Ọlọ́run bá mi lé wọn jáde. A gbàdúrà fún gbogbo àwọn lọ́balọ́ba wa, àwọn olórí wa. Mo bẹ̀ ọ́, bí eré ọba da ara ò lè gbádùn, gbérí ọba ti da ara ò lè gbádùn. A gbàdúrà fún gbogbo àwọn eléré yìí, Ọlọ́run mọ̀ ẹ jẹ́ kí wọ́n ó ṣìṣe. Àti kékeré wọn àti ńlá wọn, gbogbo àwọn tí a pè ní olórí pátápátá, gbogbo ẹni tá a pè ní olórí ní orúkọ ti Jésù, má jẹ́ kí wọ́n ó ṣìṣe. Ààbò Ọlọ́run jẹ́ kó wà lórí wọn. Àwọn bàbá wa ní bínú ènìyàn bá dùn bí ìgbẹ́ nílùú gbé, Olúwa bá wa múná wọn dùn. Ẹ̀mí àṣìṣe má jẹ́ ó bà lé wọn, má jẹ́ wọn jọra wọn lójú. Èmi mo tó báyìí ni mo dà báyìí, kò sẹ́ni ó lè mú mi. Èṣù ló ń lo orú ọkàn bẹ́ẹ̀. Ní orúkọ ti Jésù, má jẹ́ késù ó lò àwọn eléré wa. Níbi gbogbo táwọn eléré wa bá wà, má jẹ́ késù ó lò wọn. Olúwa ṣàánú fún wa. Ẹ̀mí kẹ̀mí, ẹ̀mí ìyapa, ẹ̀mí ẹnìkan kó di mí, èmi ni mo nira mi, tí ìbá ti èèyàn jẹ́, má jẹ́ ó wọnú ayé wọn. Má jẹ́ ó wọnú ayé àwa náà. Ẹ ṣàánú fún wa. Ẹ gbọ́ àdúrà wa. Ọdún yìí, ọdún ayọ̀ ni ó jẹ́ fún wa. Má jẹ́ á fi ìbànújẹ́ lò. A béèrè nǹkan yìí lọ́dọ̀ wọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.